Bàbá Mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Ìmọ̀ràn-Mọ́lá Asán wọ́n ti fi ọ̀pọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo oníṣẹ̀ṣe àti àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n ń gbé àhesọ ọ̀rọ̀ wípé Ànábì bá ọmọ ọdún 6 sùn. Bàbá Mufti àgbà wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àjọṣepọ̀ tí ń bẹ láàrin bàbá tó bí Aisha tí ṣe Abubakar tí ó fi gbà láti fi Aisha fún Ànábì sallallahu alaihi wasallam àti ìdí pàtàkì tí Ànábì sallallahu alaihi wasallam fi gbà lérò láti fẹ́ Aisha àti àwọn àṣírí tó pamọ́ síbi fífẹ́ Aisha. Ẹ̀yin yẹn wá, ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ náà ẹ gbọ́ wínwín ọ̀rọ̀, ẹ gbọ́ ohun tí bàbá Mufti sọ lórí ọ̀rọ̀ yìí. Ẹ farabalẹ̀ kẹ́ wo fọ́nrán yìí tán kẹ́ lè bá jí àǹfààní tó pọ̀ níbẹ̀. Ìlú ọmọ Yorùbá, ẹ mọ bá wa ká lọ. Muhammad ó yàtọ̀. Àwọn kan bẹ tó yẹ pé ó di dandan fún onílàákàyè tó bá gbọ́n tó bá mọ bí ayé ṣe rí. Àwọn èèyàn kan wọ́n máa ń yàtọ̀ láàrin wa. Bọ́ bá sì yàtọ̀ ń lù, o lè fi ọba wé ẹni tí ìsọba. O lè fi chairman lásán pẹ̀lú àwọn òfin tọrọ pọ̀ mọ́ agbára tó ní, iyì tó ní, bóun ó ṣe sẹ̀mí lẹ́nu ìgbà tí wọ́n fi ń jẹ́ chairman. O lè fi wé councillor, bẹ́ẹ̀ náà ni councillor lè fi wé ẹni tí ò jẹ́ nǹkan kan. O lè fi Mr. President, tí wọ́n sọ pé president, o lè fi wé kátúwámbèlé ẹni tó create president àbí country 67. Naturally lọ́dọ̀ àwọn èèyàn gangan fúnra wa, àwọn gangan máa gbófin kalẹ̀ pé yìí tí ẹ̀ yàtọ̀, kátúwámbèlé bí ìṣẹ̀dá wa ṣe rí, kátúwámbèlé Ọlọ́run tó mọ̀ wá ju àwa gangan lọ. Ṣùgbọ́n bàbá ẹ̀ wò lè fi Ànábì wé ẹnì kankan. Pín ò lè fi wé. Ṣò ẹ máa gbọ́n tó bá ń kàtà àwọn èèyàn ńláńláńlá ní tí mo wí yóò ti pọ́ nọ́mà. Bẹ́ẹ̀ náà sì ni níbi àwọn kankan, àwọn tó bá jọ àwọn ọ̀gá wa yìí, àwọn ò lè fi ti awé wọn. A lè fi pé káyọ̀ pé ní tó bá ti ṣe gbogbo rẹ̀ lánàá ò ṣe, ọ̀dà ẹ̀yin Christian, Jésù ò níyàwó, kí ló dé ìníyàwó? Ẹ má ti ẹ̀jọ̀ ká lọ sọ́rọ̀ àwọn tí ò ní tíra. Torí tí wọ́n fẹ́ sọ tiẹ̀ nísìn, níta fi lè sọ nípa tiẹ̀ ni pé nígbà Ògbóláka yìí wọlé, tí Igbá wọlé, tí Ṣàngó pokùnso, kí ló dé iná ò ṣe bí wọn? Ẹ bá ọ̀gá yín nu. So tá bá ń sọ̀rọ̀ nípa àwọn olórí wọn yàtọ̀. Ìyàwó Aisha, Ànábì wa Muhammad sallam, wọ́n bùn ní Aisha ni. Ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ Abubakar ló fẹ́ kí ọmọ òun kó jẹ́yàwó fún Ànábì Muhammad. Ọmọ tó wá rí pé ó gbárí, ọmọ yẹn ó wúlò, especially pẹ̀lú èjì tánàbí wa títí ń dàgbà lọ. Ọmọ tó lè há àwọn ẹ̀kọ́ kan tó yẹ pé òun nìkan tó bá lè jẹ́yàwó ló lè mọ̀. Ẹni tí ì bá ṣèyàwó kò lè mọ̀, kò lè sọ. Ó lè sọ nípa báwo ni Ànábì ṣe máa ń rí àwọn ìyàwó ẹ̀, bí ṣe máa ń ṣe nù lé generally ò lè sọ. Ẹni tó bá jẹ́ Ànábì ní ìdí ẹnìkan tí ó gbárí dáadáa, tí ó lè há nígbà tí ìsàyè ìgbà tí printing press wà tó lè máa kọ nǹkan tó lè máa kíìpù ẹ̀ tá máa fọn ká, but àwọn èèyàn ni wọ́n ń kíìpù nǹkan nígbà yẹn. So ìyàwó Aisha ó ní agbárí láti jọ́ tó lọ́wọ́ bá ti dà kí wọ́n ti bì. So nínú ikima ni wípé arábìnrin yìí òun làwọn àfáà sọ pé lawla Aisha làdọ́ha sólùsùdì, tí ìbá ṣe Aisha tó há nǹkan tó pọ̀ nínú àdìsí Ànábì nínú ẹ̀kọ́ ẹ̀sìn nítorí pé ó jẹ́ ìyàwó fún Ànábì àti kékeré bẹ̀ nígbà tí ó ti fi ọpọlọ há nǹkan mi. 1/3 Islam la àbágbàgbé àbájí tó mọ̀ tí ìbá ṣe Aisha tó yẹ pé ó jẹ́ ìyàwó Ànábì. Òun ló há nǹkan tó pọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ ẹ̀sìn, ẹ̀kọ́ ẹ̀sìn, especially nípa àwọn obìnrin, ọ̀dọ̀ Aisha rẹ̀ ti kọ́ ń tọ́pọ̀ jù ń bẹ́. Kí ló dé? Torí pé ó kéré, kí ló fẹ́ fi núrò bí ará yòókù, kì í ṣàgbàlagbà. Aisha táwọn wí yìí lóòótọ́ ni àfáà wa ọ̀gá wa Abubakar radiyallahu anhu ó mú Aisha at age of 6 ó wà Ànábì mọ́ sọ́ di ìyàwó rẹ̀. But kí ló dé tànàbí kò wọlé tọ̀? Kí ló dé tí ò wọlé tọ̀ tó fi di ọmọ ọdún 9? Ọmọ ọdún 9 Ànábì tó wọlé tọ̀ nítorí pé nílẹ̀ Lárúbáwá lérí àwọn bẹ̀rùn àwọn ọmọ wọn ètí tó gbó. Àyàfi láàrin ọdún 9 àtọdún 9 ni ọmọ ti tó gbó
tí ó ti di ọlọ́mọge kò dàbí ọ̀dọ̀ tí a ọlọ́mọge nílẹ̀ Yorùbá nìsín bí ọba tí ìmọ̀ tó bí ìtààbà tí ìmọ̀ ró bí 18 ẹ̀dígẹ́ nìsín 18 àní fẹ́ pè lọ́lọ́mọge so ọdún táwọn máa ń fẹ́yàwó nílẹ̀ Yorùbá ó jìnnà ọpẹ́ ọdún táwùsá máa ń fẹ́ ní tìǹbẹ̀lẹ̀ tí wá ń bì ó lè máa fi ọmọ ọdún 12 káwá sọ pé a fẹ́ sọ sáyẹ́ǹsì gangan a fẹ́ sọ̀rọ̀ nípa ìmọ̀ ayé lọ sí wẹ́bsáìtì tí wọ́n pè ní Kids Earth Ask Kids Earth www.askkidsearth.ca tàbí kọ́ lọ sáàsì fún ọdún wo lobìnrin ti tó ní ìmọ̀ ayé ni o torí ìlú kọ̀ọ̀kan yàtọ̀ sára wọn àmọ́ ọdún mélòó ni obìnrin ló ti tó ọlọ́mọge tí ó tó fẹ́ wàá rí wípé ní kọ́ńtírì mi 8 years ni kọ́ńtírì mi 9 years 8 years ló ti bẹ̀rẹ̀ níbi tó pọ̀ jù bẹ́ẹ̀ náà ní 9 years kápẹ́ ìmọ̀ sáyẹ́ǹsì ni ìmọ̀ sáyẹ́ǹsì sọ wípé láti 8 9 10 àwọn ìlú tó bá jẹ́ pé ó bá gbóná ìlú yẹn bá ṣe gbóná tó jẹ́ desert tó láti bí 8 9 làwọn ọmọ wọn ó ti tó fẹ́ wọn ó ti bí ọlọ́mọge àwọn ìlú tó bá jẹ́ pé wọ́n bá wá tutù bí irú ọ̀dọ̀ tàwa ń bì àwọn láti bí 14 15 17 kódà àwọn ìlú kan bẹ 21 years lọ́mú tó yọrùn tí ó tó fẹ́ 21 ìdáwó wa béèrè torí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ kódà ẹ̀yin tẹ́ pé ayé láàfáà gan tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ tẹ́tẹ́ máa borí àwọn èèyàn jẹ́ ẹ̀ ń bẹ láàrin ìran mẹ́ta gẹ́gẹ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀ tó bá ti jó lórí tó gbá wájú báyìí àwọn tí wọ́n máa ń sì gbọ́yé ìran kan nù mẹ́ta ni rísè kan nù mẹ́ta ni àwọn kan máa ń sì olórí gbọ́yé nítorí wípé wọn à ní brain tó lè gbé ipò tọ́wọ́ àwọn ẹ̀ tó bá ti jó lórí tó kó èèyàn tó pọ̀ tó jẹ́ ọ̀jọ̀gbọ́n èrò tó pọ̀ wá lẹ́yìn ẹ̀ ìyẹn sábà gbọ́ wọn yé nítorí reason mẹ́ta reason aláwọ̀kọ́ ó lè jẹ́ pé brain yẹn ni ò gbé torí brain àwọn tó máa jó lórí máa high ẹlòmíì ní làákàyè ni ẹlòmíì wà kése làákàyè kò mọ ni tí wọn ò bá ṣàlàyé fún kò ní ṣe kíni kò ní í mọ̀ ẹlòmíì sì ń bẹ tó jẹ́ pé ọ̀tẹ̀ ni kò fẹ́ mọ̀ gan ẹ̀yin tẹ́ fẹ́ máa sọ̀sọ́kúsọ nípa àìsà kódà nínú ẹ̀yin alálàáfà gan ìsàyẹ̀dà kí làákàyè wọn mọ̀ gbé tàbí kọjá àfà tó kó kan mọ̀ lórí àwọn àfà kan bẹ wọn láti ìsìn Buhari tó sọ wípé àìsà afẹ́ lọ́mọ ọdún 6 wọ́n sì wọlé tọ̀ lọ́mọ ọdún 9 wọ́n láti ìsìn dáadáa ni àdìsí ọ̀là láàfíà ni wọ àfà tó sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó yọ gbà láàfà olódo ni ọ́ olódo rabata gbogbo yín kò yẹ máa sọ̀rọ̀ síta ilé kí ló yẹ kẹ́ ẹ wà kẹ́ ẹ lọ máa kí tàbí kẹ́ ẹ tó sọ̀rọ̀ yẹ kẹ́ ẹ máa bi àwọn àfáà léèrè wípé ẹ̀dá kò mọ̀ fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan báyìí kí lẹ fẹ́ fi hàn mí kódà àwọn tó ń wíwó òróró lẹ Yorùbá yìí mo máa ń tẹ́ ẹ̀ka àwọn nǹkan tí àwọn mùsítàsírì kó kódà èmi náà ní tó bá fẹ́ kí n sẹ́ǹdì ẹ̀ sí ọ àwọn tó ń kọ̀ dẹ́mu pé ara nǹkan tẹ́ mọ̀ pé àdìsí Buhari kọ̀kọ̀rẹ́ẹ̀tì nù àwọn a máa sọ pé àdìsí Buhari ọ̀nàlọ́láfíà jù lẹ́yìn Kùránì bẹ́ẹ̀ ni ọ̀nàlọ́láfíà jù bóòdù wọ́n ti fẹ́ mọ̀ jókòó kàbí kéwú mélòó lókè bẹ́ẹ̀ náà nìkan ń pe àwọn súnà ní àwọn kò sóńgbò súnà ẹgbẹ́ ìsìn inú wọn bí pé àdìsí rádaràda ní Buhari nítorí pé kí ni o nítorí ọ̀rọ̀ Aisha ìwọ ọmọ yìí pé ẹyẹ ìyẹn wa tẹ́ ń gbọ́ gbogbo àwọn tẹ́ ti ń sọ̀rọ̀ lórí ìtàwọn ìsáàfà wọn ìsáàfà wa lámọ̀ yìí pé wọn ìsáàfà àwọn tó ń sọ̀rọ̀ pa àwọn páwọn ìsáàfà bọ́ọ̀ bá já àfà ó lè condemn Buhari nítorí wípé ẹ̀kọ́ tí ẹ̀ máa ń kọ́ bí kẹ́ máa kọ́ àwọn orin jàìlíyà ádàbù kìíní orin àwọn gbàǹkankan language lẹ̀ ń kọ́ language lẹ̀ rí tíra rẹ̀ ká ẹ̀ rí tí a ṣẹ̀rí àkà ẹ̀ rí tí al-halal wal-haram kà ẹ̀ dípù níbi usulul fiqh ẹ̀ dípù níbi tafsir nǹkan tó bá jẹ́ mọ́ ash-sharia al-islamiyya al-fiqh al-islami ẹ̀ dípù bẹ́ẹ̀ ibi tẹ́ ti dípù ní pé ẹ̀ka dípù níbi ẹ̀ẹ́dẹ̀ dípù gan náà lè dè ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín ẹ dípù bí èdè náà àwa náà dípù bí èdè
àwa sì jọ ọmọ ilé kí o sẹ̀ríà, àwa tó wá jọ ọmọ kí o fáwọn àfọwọ́ sẹ̀ríà, àtúnwà làgbo sẹ̀ríà àgbo fíkìú, ọmọ ìyàwó ẹ̀ bá béèrè ni gbogbo yín bẹ́ẹ̀ pé tí wọ́n bá ti fẹ́ máa kọrin lágbáwá, àwọn fẹ́ máa ṣèdè lásán lẹ́ẹ̀kẹ́ máa sọ̀rọ̀, tí wọ́n ti fẹ́ máa sọ̀rọ̀ nípa sẹ̀ríà Islam, ó yẹ kẹ́ ìbèrè kẹ́ tó sọ̀rọ̀ tàbí kẹ́ dá ilé ẹnu yín kẹ́ mọ́ wùlẹ̀ sọ̀rọ̀ torí àwọn aláìmọ̀kan ẹ̀ ń dáhùn láàmú. ẹ̀yin ìyẹn wa wọ́n ń dá ẹ̀ láàmú pẹ̀lú àìmọ̀kan wọn. ọ̀rọ̀ àlàyé rẹ̀ mas'ala Aisha mẹ́ta ni lóòótọ́ pé àwọn tó ponú wọn ní problem pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta. kí ni mas'ala aláwọ̀kọ́? mas'ala aláwọ̀kọ́ ni wọ́n ṣàlàyé yẹn wípé ọmọbìnrin at age of 9 ó ti tó fẹ́ níbòmí olùmọ́tò tó fẹ́ lọ́dọ̀ tí yín. ṣé ọmọ tí ń lọ ilé ọkọ nílẹ̀ Haúsá ọdún wọn máa tó ti ọ̀dọ̀ wa ń bè ó sì tó lọ ilé ọkọ lọ́dọ̀ tí ebi ìyá bẹ́ẹ̀ sọ láwọn òkùnrin yín ẹ máa bẹ́ ni sàwọn èsè èèyàn àbí wọn ò ní ètò ìgbésí ayé tí wọn ń gbélé ayé. tẹ́ ẹ bá rí ọmọ Haúsá tí ń lọ sílé ọkọ tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá béèrè ọdún rẹ̀ yóò jọ yín lójú ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ní súrà rẹ̀ ẹni ò tó lọ ilé ọkọ lóòótọ́ lábáwá jù bá ń lọ tí lábá ó yàtọ̀ jù bá ń lọ especially àwọn ará Mẹ́kà especially àwọn Kùrẹ́sì ẹgbẹ́nsẹ̀ Kùrẹ́sì 8-9 ó ti tó lọ ilé ọkọ. mọ́sálà alákọ̀ọ́ nìyẹn pé ká pé ọfẹ́ sọ nípa orúfù àbọ̀ ọfẹ́ sọ nípa normal thing ní ètò ayé kì í ṣe bákan náà gbogbo ayé ṣe rí. ìwọ jókòó ka okó ń bì ó rí ìwé ká tó bẹ́ẹ̀ ó tó wádìí ọkàn bẹ́ẹ̀ ìwọ tó yẹ kọ́ máa tọ́kéwú ìwọ tó yẹ kọ́ máa bí àwọn afáà léèrè ọwọ́ sọ ààrẹ dà afáà lórí íńtánẹ́ẹ̀tì báwo ló ṣe ní ṣe mistake ìwọ náà fẹ́ wá ọ̀rọ̀ àwọn ní iná làwọn afáà kan ti sọ̀hún àwọn afáà wo ṣé kò sí wèrè tí ó sọ̀sọ̀kúsọ nínú Christianity kò sí wèrè tí ó sọ̀sọ̀kúsọ nínú ẹ̀yìn ẹlẹ́bọ kò sí ìran wèrè lórí íńtánẹ́ẹ̀tì tọ́lọ rẹ̀ ebi ìwọ tó ọ̀fẹ́ ya wèrè lóòrìn láyìn tí ò sí kéde o tí máa ń bọ́ ọ sọ̀rọ̀ ọgbọ́n tí máa ń sọ̀rọ̀ làákàyè ẹ̀jẹ̀ ní tó padà sí mọ́sálà mẹ́tẹ̀ẹ̀ta mọ́sálà aláwọ̀kọ́ ni pé ká pé nípa afẹ́ sọ̀rọ̀ lásán ni ọmọ ọdún 9 ó ti tó fẹ́ lù mí ìmí ìtọ́ba sì ti tó ọmọ ọdún 21 kò ti tó fẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ ṣe fi lélẹ̀ àti bó ṣe wà lórí ayé lónìí ìmọ̀ ìjìnlẹ̀ sọ pé bí ìlú kọ̀ọ̀kan bá ṣe gbóná sí àti bó ṣe tutù sí àwọn ìlú kan tutù débi pé ọmọ wọn máa ń rán tí wàá ti wọ 21 ní sọpọ́ lọ́mọ gèlè yìí ó ti ní sìn àwọn kan sì ń bẹ tó pé bó ṣe gbóná mọ́ tí ó ti bẹ̀rẹ̀ láti bíi 12 ìlú mi sì wà tó pé láti 8 ni èyí tó fẹ́ kéré jù iná 7 tẹ́lá ti rí bá ẹrù bí òtútọ́ ọmọ 18 years ni kò dẹ̀ jù báyìí náà lọ ẹgbẹ́ ní sìn so ìlú kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni so kọ́ máa yọnu sí ọ̀rọ̀ láìmọ̀ díẹ̀ ká sọ̀rọ̀ à ń pẹ́ mọ́sálà ẹlẹ́ẹ̀kejì ò ní wípé ànábì di àríkọ́ṣe fún gbogbo wa tí situation bá wáyé pé ọmọ yìí ó ti gúnmú ó ti ń wọ́kùnrin éèjì rẹ̀ ọ̀dẹ̀ tí ìtò éèjì tẹ́yìn sọ ẹ wá rí i pé kàfikọ́ bẹ̀rẹ̀ lọ ilé ọkọ kíákíá kó tó di ọdún tí a máa ń sin ọmọ lọ ilé ọkọ lérí àwa ẹgbọ́n mi sùn iná ní solution fọmọ yìí àbí rísì míì wà tọ́jú rísì tó pàtàkì tẹ́ fẹ́ jẹ́ kọ́mọ yìí tètè lọ skinny ilé ọkọ ẹgbẹ́ mi sùn àlekọ́sí ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sáì pé lẹ́yìn ànábì wa Muhammad ó fẹ́ lè rí tó bẹ́ẹ̀ ẹni tó fi ọmọ tó ọdún rẹ̀ kéré bẹ́ẹ̀ ẹgbọ́n mi sùn so bet irú Aisha ó pé ànábì kan táwọn ànábì bá fẹ́ Aisha ibi ẹja dúró de Aisha di ọmọ 18 years àti age of 18 gangan ni Aisha kú àbíkan ni ànábì kú Aisha wà lọ́mọ 18 years lànábì kú ọpọlọ tó ní láti 9 sí 18 yẹn ló fi ha ògbó tó há nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tí gbogbo wa ń jàǹfààní ẹ̀ and Aisha tẹ́ rí wọn kó gangan kó tó kú ọwọ́ 63 years kí ló dé tó fi jẹ́ pé 18 ló wà and then ìwọ́dẹ ní ìyẹ̀wọ́ rẹ̀ fẹ́ yàwó ànábì kí ló dé gbogbo àwọn ọdún yòókù ṣé Aisha tó bá lọ rì má rì ó sì sọ pé ìmọ̀ tí Ọlọ́run fi kẹ́ látọ̀dọ̀ ànábì kọ́mọ́rò jura yìí sìkìní kò tí ẹ̀ ní wà ń pò ẹ̀ta àmọ́ àbámọ́ Ọlọ́run ọba fi Aisha kíìpù ẹ̀kọ́ ẹ̀sìn ni sórí pé gbogbo ọdún tó lò láyé ó bíìsì pẹ̀lú tìtọ́ Ọlọ́run ọba àlekè ọlá so ọkọ ẹ̀kú àti age of 18
òun sì rí méèlì tí ń kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n á bá pé màmá wa bóòlù àdébì ṣe ṣe yìí ní nǹkan tí kò sẹ́ni kankan tó mọ̀ àwọn tó tún lè mọ̀ ọ́ tí ń ṣe àwọn ìyàwó ànábì yòókù ìyàwó mọ́kànlá láwọn bìí ní ẹlòmíì ní ṣé bẹ́ẹ̀ ni wọ́n sì ní kí gbogbo ọmọ bẹ́ẹ̀ ni òun nìkan ló lè fẹ́ mọ́kànlá àwa yòókù a lè fẹ́ kọjá mẹ́rin kí ló dé ọ̀dọ̀ ẹ̀ ní gbogbo nǹkan ló ti stáàtì ọ̀dọ̀ ànábì ló ti stáàtì àwọn obìnrin tá a wí náà kò sọ ọmọge kankan nu wọn ju Aisha nìkan lọ àkọ́fẹ́ ànábì tá a wí yìí ó sì ti kú kánàbí ò tó fẹ́ Aisha tí í ṣe ìyàwó Khadija tí í ṣe gbogbo àwọn obìnrin tá a wí náà 9 ló kú lójú ayé ànábì o 9 ni o ẹgbẹ́ ẹ̀yìn tẹ̀ ń bẹ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ 9 gbogbo àwọn obìnrin pátá sí arúgbó ni kódà ń bẹ́ẹ̀ nu wọn tó fẹ́ jáde bí lọ ọ ń bẹ́ẹ̀ nu wọn tó pé pàtàkì bí gan fẹ́ ó ti wọ 60 tí ànábì sì wọ 60 so ìmí ìgan wà tó pé kò lè bí wọn mọ́ lórí pé gbogbo àwọn ìyàwó lórí ló bí wọn bá rà bí wọn àbí mọ́ tọ́yà níyàwó Khadija bí àbí mélòó kan náà ló bí wọn Aisha táwọn ìrẹsùn nǹkan bí mọ́ ọlọ́mọge ni ló lè ka lọ́mọge káàbẹ́ ìtẹ́fẹ́fẹ́ bóyá níbi kúndùn obìnrin ẹ̀dá kan tó bá kúndùn obìnrin ṣé ọmọge ló yẹ kí gbogbo ṣé kìí ṣe ọmọge ló yẹ kí gbogbo wọn jẹ́ nígbà táwọn fẹ́ bí tó fẹ́ kọ́kọ́ fẹ́ yàwó ẹni tó fi ọdún 15 ju ànábì lọ ìyá wa Khadija òun wà ní èjì 40 ànábì wà ní èjì 25 so tó bá kúndùn obìnrin ṣé àkọ́fẹ́ rẹ̀ ṣé wọ́n lè ṣèyún so bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn obìnrin tẹ́ ẹ rí yìí gbogbo wọn ló ní rísìn tó le tó ọmọ tó rẹ̀ bẹ̀rẹ̀ táwọn bí fi fẹ́ gbogbo wọn 5 péré ló jẹ́ kúrí sí gbogbo wọn yòókù kọ̀bílà oríṣiríṣi ìlú oríṣiríṣi láti ibi wọn bọ́ ànábì ni and the secret dẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn ìyàwó ànábì ni pé gbogbo àwọn ìyàwó ń pátá àwọn ọ̀ràn wọn torí pé àwọn bá ànábì dáná ànábì bá wọn dáná àwọn jáná ànábì lọ́pọ̀lọpọ̀ fi bá Islam situation tó bá wà òkè nǹkan tá a bá gbé kalẹ̀ tó bá wà òkè tó wà tó normal ìbẹ̀rẹ̀ rẹ̀ based on philosophy principle ìbẹ̀rẹ̀ normal thing abnormal ni kò sí normal kankan tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni o normal abnormal ni tá a bá ń kọ́lé abnormal house láwọ̀kọ́ ní tí ò ṣe é gbé ṣùgbọ́n gbà bá fi kọ́ tán yóò di normal yóò ṣe é gbé so oníjọ́ tí ànábì start kò lè fi bó ṣe yẹ kí gbogbo kó rí kò lè fi start ara abnormal sí mẹ́bẹ̀rẹ̀ pé káà sọ pé obìnrin tó yẹ kó olùlọ̀gá gbogbo obìnrin àlìjẹ́ náà ọ̀gá gbogbo àlìjẹ́ náà ìjáàbù tí ó jọ̀ràn yẹn ní Islam ìjáàbù yẹn ọ̀bá láyé ìyá wa Khadija tọ́jọ́ ìyàwó ànábì ó ti kú káyà ìjáàbù tó dé òun sì lọ̀gá gbogbo obìnrin lálìjẹ́ náà bí ànábì sì sọ ara wọn ọ̀gá obìnrin lálìjẹ́ náà ni sọ wáyé pé ọ̀gá obìnrin náà yọ náà nígbà tó wà láyé kò lò jáàbù kí la fẹ́ kọ́ lára rẹ̀ nípa ìjáàbù torí pé situation tó ń wà àwọn kò tí ì nọ́mà wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nọ́mà ni bó Islam níbẹ̀rẹ̀ rẹ̀ kò pé ó ń wá díẹ̀ bó ṣe gbà ni wọ́n ṣe ń ṣe àdọ́dẹ̀ nọ́mà fún ẹni tí àkàrà rẹ̀ bá lálàáfíà ipò tí ẹ bá fẹ́ gbé nǹkan tí ó nọ́mà kalẹ̀ ẹ kọ́kọ́ lo stage kí ni o abnormal inú stage yẹn ni pé ẹrú ìyá wa Khadija ni Zaidu ọ̀dọ̀ Khadija lànàbì ti mú ọ̀dàgbà ànàbì ti sọ́dọ̀ ọmọ ó ti dọ̀mọ̀ lóàbí ó ti wà òkè gbogbo ẹ̀ tó mọ̀ ẹlòmíì kan fẹ́ mọ̀ pé kìsì fámílì ànàbì so Khadija ní láti fẹ́ Zainab àwọn òpònú ní ànàbì gbàyàwó ọmọ ọ̀dọ̀ rẹ̀ Khadija fẹ́ àbíkà Zainab fẹ́ Zaidu bun Harith but àwọn fámìlì Zainab ara tí wọ́n fi gbónú Islam tí táwọn náà fi ń ṣe ìhànà pé Islam tẹ́sí ní different Islam pé àna ànábì làwọn wọ́n sì fi ń ṣe ìhànà tó èèyàn bá lé Zainab lọ́sọ̀dọ̀ wọn gbogbo àwọn èèyàn ti dìdàkudà àndẹ tó sì fẹ́ ẹni tí wọ́n bùn ànábì ní Zainab ní ló ní kí ọfẹ Zaidu wàhálà ló sì dé yìí wàhálà ló ti dé láàrin àwọn méjèèjì
wàhálà yẹn gbóná bó ṣe ń ká àti parí ẹ̀ kán paná rẹ̀ tó arábìnrin ti bí ọmọ ọlá ni níbi ó ti wá kì í ṣẹrú ìpìlẹ̀ yìí ó lè máa wò ó gbà mí pé a ó kéré sóhun ẹdígẹ́ nìsín bẹ́ẹ̀ ni situation yẹn kò sẹ́ni tí ó mọ̀ pẹ̀lú wàhálà tí ń bẹ láàrin wọn wípé àwọn méjì padà kọra wọn lẹ̀ so ọlọ́run ọba àlékè ọlá ó ní tọ́kàn òun ìṣẹ̀dá pẹ̀lú ẹ̀bẹ̀rù ẹ̀dá kílẹ̀ ẹ̀dá ó ṣe ibò lóhùn lẹ́dà ọlọ́run ọba àlékè ọlá tọ́lọ́nù yóò sọ tàwa ìtajé yẹn náà tí tọ́lọ́nù ni pé àwọn èèyàn kan wọn ò kú tí ìgbàgbọ́ yé bí ó létí tọ́lọ́run fi lè jẹ́ kí wọ́n gbàgbọ́ yé ni pé àná ànábì ni mí àná ànábì ni mí tí wọ́n ti wà pàánà ànábì ni mí ó rọ̀ pé wọ́n mọ̀ lísì sànàbì tó bá pẹ́ tágbọ̀ yé bá dé mú òye sànà ànábì àwọn tágbọ̀ yé bá dé wọ́n padà rí pé báwọn ò já àná ànábì ó yẹ káwọn tẹ̀lé ànábì àmọ́ okùn tí wọ́n dì mú tí wọ́n fi wà ní Islam ní gbogbo olú tiẹ́ wọn ni pé àná ànábì nítorí Zainab nísìn òun àti Zaidu ọ̀rọ̀ wọ̀wọ̀ tí Zainab bá mú Zainab kọ àbí Zaidu àti Zainab wọn kọra wọn òkúta ní ọ̀fẹ́ Zainab gẹ́gẹ́ bí ọmọ ọlá láti ìlú wọn gbogbo ẹ̀ tí ń bẹ lérí àyẹn tó bá fẹ́ Zainab ajẹ́ pé Zainab ó ti kúrò lánàá tí àwọn kan fi ń fọ́nbù tó yẹ pé nítorí pé wọ́n jà náà fi ń lísìn sánà bí wọ́n fi ń dìfẹ́ǹdì ẹ̀ nígbà tí kàá ṣe bẹ̀rẹ̀ tó sì ní ìdí ẹ̀ àbọ̀ ọmọ pé nígbà tí kàá ṣe bẹ̀rẹ̀ kèfèrí ẹlẹ́bọ bàbá rẹ̀ àgbà ní dìfẹ́ǹdì ẹ̀ kò sí mùsùlùmí kan tó tó bẹ́ẹ̀ yẹ tó fún abnormal kan hàn nínú àkọọ́lẹ̀ síra ni wípé Ànábì sálám ó ń lo security láti gbà tó ti wà Mẹ́kà ó mọ̀ ló ti ní security yẹn méjì ni máa ń sọ ilé rẹ̀ ibi táwọn ẹbí máa ń sùn yẹn méjì ni máa ń sọ tí wọ́n mú ìdà lọ́wọ́ yẹn méjì ni máa ń sọ Ànábì mùsùlùmí kò sí sí mùsùlùmí kan tó tó dàgbé lọ kèfèrí láàmì èdè sí sọ Ànábì tó iná nọ́mà kọ̀ nọ́mà rí bó ṣe gbanú ṣé káàmì èjì ọmọ àṣọ kan pa ni ẹlẹ́ẹ̀kejì ta ló ṣètò bó ṣe ń sọ kèfèrí náà tó ní ẹlẹ́bọ tí ṣe bàbá rẹ̀ àgbà nìyẹn ní dìfẹ́ǹdì Ànábì kó sí ẹ̀rọ kankan tó tóbi àti dìfẹ́ǹdì Ànábì wọn ò bá pa Ànábì Mẹ́kà tí ì bá ṣe kèfèrí náà gbogbo situation nígbà yẹn bó ṣe gbà ní. So for complete 23 years táwọn bí fi establish Islam bí situation bá ṣe gbà ní situation ẹlòmíì ní pé ẹja bá wọn dànù torí lábáwá kò dẹ̀ sí ẹ̀ tí èsè bẹ́ẹ̀ wọ́n tribalism wọn le nítorí pé wọ́n ti àníkúrí sí ọmọ Mẹ́kà táwọn bí fẹ́ ojú márùn lọ gbogbo àwọn ibi táwọn bí sì fẹ́ràn náà lọ́jọ́ kí tẹ́ńtákù Ànábì tó ṣe kí kó tún san díẹ̀ ní ìgboro Mẹ́kà gbogbo àwọn tẹ́ńtà Ànábì bọ́n gbogbo apáta làwọn ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tó jẹ́ Euro lànàbì fi ọmọ wọn àbí wọ́n fi ọmọ Ànábì torí ikma ti mẹ́ níbi pé àfẹ́ èèyàn pẹ̀lú situation nígbà yẹn láti jẹ́ kí nǹkan ó fẹsẹ̀ múlẹ̀ ni kí nǹkan ó fẹsẹ̀ múlẹ̀ ni bí situation sì ṣe gbà nígbà yẹn nù hali sọ̀tà ńláka ó sì tọ̀ sí Ànábì pẹ̀lú àṣẹ Ọlọ́run ló yí bẹ́ẹ̀ pé ìwọ lè fẹ́ ju mẹ́rin lọ àmẹ́yìn mùsùlùmí èèyàn lè fẹ́ ju mẹ́rin lọ àwa rẹ̀ rí kò sọ́kà kọ́lọ́n pàṣẹ ni àṣẹ rẹ̀ àwọ̀ òfin mọ́ kí ni rísì tí ń bẹ bí àṣẹ Ọlọ́run tó bá yẹ kọ́lọ́n lọ́ba ti pa àṣẹ àbí Ànábì lọ pa àṣẹ àfẹ́ mọ́ kí ni rísì tọ́lá àgbà yìí pé ọpọlọ owó là á fẹ́ rò tí ó tó tọ́lọ́ kódà bí dìdìrín tó rò bí bóyá ọpọlọ tòun ọyẹ kó wọn máa kàkún bọ́bá kọ ọpọlọ ẹ kó sọ àwa lọ́wọ́ sọ fún lànà ọba tẹ̀lé ọ àbá ní gọ̀ bíi tiẹ̀ àbá di òpònú bíi tiẹ̀ Ọlọ́run pàṣẹ Ànábì gan Ọlọ́run sọ ní Al-Qur'an pé mo mọ̀ pé ìwọ Muhammad ẹ̀rù ń bọ̀ àti fẹsẹ̀ náà òun wo kí làwọn èèyàn máa sọ wallahu ahaqqu an takhsha kọ́dọ̀ ẹ̀kọ́ bẹ̀rù ẹ̀ ní kí n lè kó skin kọ́ bẹ̀rù ọ̀làmà kọ́dọ̀ mi ni nígbà tí sẹ́yìn parí pé àfẹ́ramọ́ obìnrin náà bá wàá dá wàhálà mi ilẹ̀ ẹgbẹ́ ní sẹ́ kọ́mọ́ di wàhálà mi Ànábì Ọlọ́run lọ́pàá láṣẹ pé kọ́fì nǹkan méjì ló ṣe wà ń bẹ tó jẹ́ tó èèyàn ẹyọ kan tọ́lọ́run ẹyọ kan owó àṣẹ pé Ọlọ́run ni wọ́n máa pọ̀ ń bẹ̀rù kí àwọn èèyàn máa sọ àmì ìmọ̀ ní kò sí àwọn olè kẹ́kọ̀ọ́ lára Ànábì pé kò sí nǹkan tí wọ́n ṣe pẹ̀lú fẹ́ níwẹ̀ Ọlọ́run ni wọ́n sọ pé kò sí ṣùgbọ́n tó jẹ́ mẹ́wàá èmi àti ẹ̀ tá a fi lè rí sísè nínú ni pé one tí
tí arábìnrin yẹn bá jáde kó ń bẹ̀ nǹkan sí obìnrin nítorí sì obìnrin yóò ràn ìdílé rẹ̀ ṣùgbọ́n ẹ pé torí kí ìdílé òun kọ́ mọ́ lọ kọ́ mọ́ kúrò lẹ́yìn ànábì táwọn bí wá fẹ́ ó tó bẹ́ẹ̀ àbí ètò bẹ́ẹ̀. èyí tó tẹ̀lé ó náà ní wípé nígbà míì irú àwọn ọmọ tá a mú mọ́dọ̀ ẹgbẹ́ nísìn tá a mú mọ́dọ̀ tá à ń tọ́jú ọlọ́run lè kádàrá kóbìnrin tó lálùbáríkà kọ́ wà lọ́dọ̀ wọn tí wọ́n bá wá kọ orí obìnrin ńlẹ̀ ẹgbẹ́ nísìn situation máa gbà yìí pé obìnrin fẹ́ kọ́ ọ̀lẹ́ yìí ó mà lè affect nǹkan tí ń bẹ ńlẹ̀ bí Zainab náà sì lè affect dáwà ànábì tí wọ́n bá kọ̀ ọ̀lẹ́ tí wọ́n bá yẹ kí wọ ẹni tó tó ń fẹ́ bí ànábì kọfẹ́. so ìgbà tí gbogbo mùsùlùmí bá rí rí situation bẹ́ẹ̀ ká má rò bíbọ́ yàrá àmù ni kéèyàn fẹ́ rí obìnrin bẹ́ẹ̀ tí ọba ti lè wọ̀ tí inú obìnrin wọn yọ̀ ọ́ tọ́ba ti lè wọ̀ inú obìnrin yẹn máa yọ̀ wàbí láì tawfiq. so ẹ já padà síbi ọ̀rọ̀ Aisha àwọn ìyàwó ànábì ọ̀sálám ọlọ́run ló yọ̀ǹda fánàbí bẹ́ẹ̀ mo dẹ̀ máa sọ fún wa pé àwọn tó bá jó lórí situation tí wọ́n máa ń yàtọ̀ sẹ́ni tí èso lórí mo dẹ̀ sọ fún wa pé èèyàn mẹ́ta ní máa ń sọnù lára lórí ìṣẹ́dá kan pé brain rẹ̀ kò mú ẹ tí brain bá mú yóò tó máa get ní táwọn olórí ń ṣe yóò dẹ̀ mọ̀ pé wọ́n special pẹ̀lú ìṣe wọn. number 2 iná lẹ́nu tó pé kò nímọ̀ ẹ ń bá nímọ̀ òun ló lè bá olórí gbé tí ó get ẹ̀ àwọn kan wọn ò nímọ̀ lọ́jọ́ wọn sọnù wọn ọ̀rá sáǹdì situation ànábì. number 3 ó lè jọ tẹ̀ ẹlòmíì wáyé pé wọ́n fẹ́ sọ̀tẹ̀ Islam ni kò tiẹ̀ fódòdó gan rí kò fẹ́ reality mọ̀ pé kí ni reality gangan kò fẹ́ mọ̀ sọ ẹ̀yìn yẹn wá ẹ má jọ kan nù mẹ́tẹ̀ẹ̀ta Aisha apàdà síbẹ̀ àní mọ́sálà mẹ́ta níbẹ̀ lórí ọ̀rọ̀ Aisha mọ́sálà aláwọ̀kọ́ ni wípé ká sọ wípé ṣé obìnrin ó tó fẹ́ ní èjì tí ànábì fẹ́ Aisha yẹn ìpẹ́ ẹ̀sẹ̀ tá a kọ́ gbogbo ọ̀nà ó rí pé ọdún 6 ni wọ́n bùn ún náà fa Aisha lé ànábì lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ wọlé tọ̀ àfìgbà tó dé ọdún 9. ní àfà ẹ̀yìn ní àdìsí yẹn kọ̀ lọ́dọ̀ Aisha gàgà bóyá lè mọ̀ yìí pé ẹni tí ń report ẹni tí ń gba àdìsí yẹn wá àǹtí Aisha jẹ́ fún Urwa bọ́nù Subayy àǹtí Aisha jẹ́ fún kìí bẹ́ẹ̀ sí òun nìkan lọ́gbà wá wípé ọmọ ọdún 6 ni wọ́n fa Aisha lé ànábì lọ́wọ́ ọmọ ọdún 6 àmọ́ kí ànábì tó wọlé tọ̀ ọmọ ọdún 9 ni ẹ̀yin àfáà tẹ́fẹ́ dáwọ̀tì àdéhìsì yẹn ni o àdéhìsì tó lálàáfíà kìí ṣe ibi kan tẹ́ ẹ ti kà kọ́dà kìí ṣe ọ̀nà Buhari nìkan àwọn tó gba àdéhìsì wá pọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn gbà wá túrú ẹni tó mọ Aisha dáadáa Aisha jáǹtì fún ẹgbẹ́ nìsín lẹ́nu pé Urwa bin Zubayr òun lọ sọ pé ẹgbẹ́ nìsín ṣùgbọ́n máa gbọ́ ìmí ìwà wa tọ̀ pé Aisha gangan lọ sọ bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ mi wọ́n fà mí lé ànábì lọ́wọ́ ní at age of 6 ànábì sì wọlé tọ̀ nígbà tí mo di ọlọ́mọge at age of 9 Aisha gangan sọ bẹ́ẹ̀ lẹ́nu ara rẹ̀ so àti wá sọ fún wa pé kápẹ́ mọ̀ ní kápá yé gangan ni ìmọ̀ ṣe ìbáàtú ẹ̀ tún lọ wádìí ìmọ̀ dáadáa ìlú mi wà àwọn ìlú ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni igbó ṣe ń sọ yìí àwọn onímọ̀ ni wọ́n máa mọ̀ tọ́ba jálẹ̀ ìmọ̀ kan wọ́n ní bóòlù yẹn ti ṣẹlẹ̀ gbogbo ṣe ẹja rẹ kọjá inú kànga ni ọ̀pọ̀lọ́ rẹ kọjá inú kànga tó fi mọ bí sọ́mọ̀ ṣe fẹ̀ tó olójú bí ń tí ò tó òrùn wò lọ ṣe rìsáàtì ni àní mọ́ gbọ́ 8 ló ti bẹ̀rẹ̀ àwọn ìlú kan bẹ̀tẹ̀ pé tó ọmọ wọn ọba tí pé 21 kò ní tíjọ ọmọdé 21 ìmọ̀ ìjìnlẹ̀ náà fi ṣe ìsìbáàtọ̀ ẹ̀ pé bí ìlú kọ̀ọ̀kan bá ṣe ń gbóná àti bí ṣe ń tutù sí ni àwọn ibi tó tutù gan irú àwọn ibi tá a ti rí àwọn àti age of 21 lọ́mọ ó tó máa gbórí òkè tí ó tó máa jọ ọmọdé àwọn ìlú tó tutù ni lọ béèrè lọ́wọ́ àwọn tó bá jẹ́ onímọ̀ àbáwọn tó bá ń rìn wọ́n máa tẹ́ pèlè ayé àwa tí akáàkiri ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtì sọ̀tọ́ pé ọba jẹ́ pé ọba nímọ̀ kò bá láò bí ọba jáde kò bá láò so ó tó fẹ́ kí lọ́jọ́ lójú mẹ́. Number 2 mo ní yí pé ẹ̀kọ́ lọ́jọ́ fún
ìgbà tí ọmọ bá pàtàkì láti lọ́kọ lórí éèjì bẹ́ẹ̀ ọmọ mi tẹ bá dúró dè kọjá éèjì wọn ayé ni ó tún bàjẹ́ kódà ilé ọkọ kankan kò ní padà gbé bẹ́ẹ̀. níwòó yìí àwọn ọmọ kan bẹ tí wọ́n mú láìpẹ́ yìí pé wọ́n ń bá wọn ṣèṣekúṣe ẹ ti ń bá wọn ṣèṣekúṣe ọbẹ̀ tó bí o wọ àwọn ọmọ yìí ò ju bíi 12-13 lọ tẹ bá rí wọn ẹ rí bí wọ́n ti lọ ilé ọkọ ẹgbẹ́ mi sẹ àwọn ọmọ tí wọ́n bá ṣèṣekúṣe kápá àwọn òbí wọn rí i pé àfikọ́mọ èèyàn lọ́kọ kíákíá àti age of 11 gan ọmọ tó lóyún nílẹ̀ Yorùbá yìí àti age of 13 wà níwò ìgàngàn àti age of 14 wà níwò ìgàngàn àti age wọ́n wá ní pé obìnrin ń ṣe àìdàn ó lè lóyún ní ọmọ yàtọ̀ síra wọn ní bí ìgàngàn tá a wà yẹ bí ìṣẹ̀dá ẹlòmíì bá tó ṣe rí tó máa ń yàtọ̀ ó tún máa ń yàtọ̀ sí lọ́ọ́ béèrè tó bá ti gbà ní lọ́ọ́ béèrè lọ́wọ́ àwọn tó bá ti kẹ́nu tó bá mọ̀ so ẹ mọ̀ ní nípa ti àìsà ṣùgbọ́n ẹ̀kọ́ kejì ti mọ níbi ti àìsà ni pé irú àìsà yẹn situation tó bá tó fi tó fẹ̀hùn ó lè bọ́mọ mi ẹ pé tí ó bá lọ ilé ọkọ àti éjì pẹ̀lú oríṣìíkà àbí méjì kò ní pè ẹ́ irú ẹ̀ lè wáyé ká lè rí i pé tá a bá gbérù gbèsè òun kì í sára mú ló fi jẹ́ example náà lọ́dọ̀ ànàbí torí bí ẹ̀yin náà ṣe find it difficult pé ṣé yẹn wá dáa bẹ́ẹ̀ náà láti sọ pé ṣé yẹn wá dáa ayé ọmọ ọlọ́mọ fi ṣe kíni tó ti bàjẹ́ tí wọ́n ní tí ọmọ bá tó ọkọ ní àsìkíni àfúnlọ́kọ ni àwọn ọmọ kan bẹ́tẹ̀ pé kò sí fẹ́fẹ́ ṣe wọ́n ti ní ìdí ọkùnrin àti láti àwọn èyí tó pé kò ní tí a lọ́rùn ọ̀rẹ́ solution kẹta lè ṣe wọ́n ó rí ọkùnrin ayé ìwé sì bàjẹ́ nítorí pé ìwà criminal ìwà tọ́ọ̀gì àṣírí jẹ́ máa gbé pamọ́ jẹ́ máa ṣe bókẹ̀lẹ́ ní yóò fi fẹ́ máa wọ ọkùnrin ó tọkùnrin rin the only solution fún ni pé kọ́ lọ rí sí kíni àwọn kan sọ wípé ẹlòmíì máa gbọ̀ gan wọ́n máa sọ̀rọ̀ nípa nǹkan tó rò bí bó ṣe yẹ kó rí rè ó ní sọ̀rọ̀ nípa reality aláwọn ọmọ yìí kan bẹ́ẹ̀ bí ẹ tẹ́gẹ́ báyìí ẹ̀gán mọ̀ pé the only solution fún ọmọ yìí kódà at age of 12 máa lọ lé ọkọ ẹ̀ wallahi ta'ala sọ́yìn láti náírà wà at age of 12 kódà ọmọ yín ọkùnrin mi ẹ padà rí wípé the only solution fún ọmọ yìí ni pé ẹja fún lọ́kọ any age ṣẹwárí ṣẹni tí tọmọ bá tó lọ́kọ ó tó ọkùnrin ẹ wá ròbí wá àsìgbè àbí education ẹja enlighten àbí orientation ẹja bá sọ̀rọ̀ ẹnu ara wa yìí lásán kò sí ẹnìkankan nínú tó lè borí nature tọmọ bá ti tó ọkùnrin yín rí wáàsí tẹ̀rí ẹ̀ ṣe fún orientation tẹ̀rí ẹ̀ fi òfin tẹ̀rí ẹ̀ fi dé ẹ̀ bá gbé pamọ́ jù bẹ́ẹ̀ lọ ọmọ wọn jáde lọ rí ọkùnrin tí ó rí wọn tọ́ba tí wàá tèsí ẹ̀ báyìí yá máa lọ bẹ́ẹ̀ ayé rẹ̀ wá lè bàjẹ́ láti bẹ̀yẹn but solution nígbà yẹn ó lè jẹ́ pé solution ni pé bọ́dà kan mọ́jọ ọmọ 13 years ọ̀rọ̀ àbúkọ́ ẹ̀wọ́ kọ̀ fún ọmọ yín mìíràn tẹ́ bá rí pé ó ti dùn ó èyí ò lè ṣe sùúrù mọ́ ayé ti débẹ̀ o tí ẹ máa rí ọmọ ọdún 12 tí kìíní ìwé ọmọ lè tí ọmọ dànù lé láàmú ẹjẹ́ ní sẹ́ wọ́n tara yín jẹ ẹ sọ bẹ́ẹ̀ pé kò ṣeé ṣe yóò ṣeé ṣe fún òun yóò wọ̀ náà tí ó gbà sí kíni ẹ bá yí òun nìkan jẹ́ nítorí pé ẹ fẹ́ sọ pé bó ṣe yẹ kí n kó rírì lọ́dọ̀ tí ẹ fẹ́ tẹ̀lé natural nature chair èyí tí mò ń sọ ìmọ̀ mọ́ ẹ ronú sí dáadáa wàhálà àwọn ọmọ yín kan ń bẹ ọ̀dà kí wọ́n lọ sí school àfi kí wọ́n má rí tẹ̀ bá rò bóyá kọ́ máa dọ́gbọ́n ṣe ẹ lè sẹ́ń lọ́lé ọkọ bẹ́ẹ̀ lọ́ máa dọ́gbọ́n ṣe ṣùgbọ́n ibi tó bá ti sẹ́yìn ní ìtùkú dànù so gbowó yín mo ti ní tọ́sẹ̀lẹ̀ irú ẹ̀ tọ́sẹ̀lẹ̀ ní o àwọn òbí yẹn àgbé pé kí wọ́n lọ yọ oyún ọmọ yẹn wọ́n yọ kìnní ọmọ yẹn tó lè kára dúró wọ́n bẹ̀rẹ̀ gbogbo éjì ọmọ yẹn rẹ̀ ju bí 19 lọ wọ́n tó yọ oyún kejì oyún ẹlẹ́ẹ̀kẹta tìkútìkú ni so gbogbo tí wọ́n mẹ́rin kọ́ àdúgbò jáde yunifásitì kò tó di pé ọmọ lóyún oyún ẹlẹ́ẹ̀kẹta ọ̀ràn lọ sọ́run ṣé tẹ bá múru ọmọ òun àti age of 15 tó ti fẹ́ bẹ̀rẹ̀ sí náà tẹ wọ́kọ̀ fún un tí ìwé yẹn ń pariwo ẹ jẹ́ wọ́n pariwo tí ẹ sásèfù ọmọ tí ń tí ọba dà láyé wà láyé ọ̀dà ní dáadáa ìyẹn ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì
ẹ wà lẹ́yìn dèdèrè kan ẹ sì sọ̀rọ̀ nígbà pé ànábì gba ọgbà àìsàn báyìí ó sì lọ yẹn jẹ pẹ́sàn tí mo fẹ́ bí yín léèrè ni pé ẹ má gbọ́n bàbá àìsà ló fi àìsà lẹ̀ ìgbà tí àìsà sì gbọ̀njú sí bí ọmọ ọdún mẹ́sàn-án òun náà agree bẹ́ẹ̀ ẹ dákun ṣé bàbá ẹ̀ lọ complain fún yín àbá àìsà lọ sọ pé òun ò ṣe àbí nígbà wọn mú lọ sápò bẹ́ẹ̀ torí izu yẹn izu ìtọ́tẹ́ bàbá ẹ̀ lọ́rùn ni gẹ́gẹ́ bí aláṣẹ lórí ọmọ tí wọ́n complain fún yín fẹ́rẹ̀ ká tó complain fún yín bẹ́ẹ̀ bí a gbé ẹnu òkè pé ó sì lè rí bẹ́ẹ̀ kí ni ò lè rí bẹ́ẹ̀ ibi bí ọpọlọ tí ń ṣe kí ni ọmọ nìyẹn so irú àwọn àlàyé mẹ́tẹ̀ẹ̀ta tí mo ṣe yìí ó tó fẹ́ni tó wá nílà káyì ìwé ọmọ tó wá fẹ́ máa fi dorí ẹrú ojú ẹ̀sìn ó tó fún ọ̀gá náà situation yẹn bó ṣe dànù kì í dẹ̀ ṣe situation sọ pé ó common kì í dẹ̀ ṣe at the same time kì í ṣe situation tó yẹ pé ẹ lè sọ pé àáfọ̀ ibẹ̀ tó bá wáyé ẹgbẹ́ mi sì tó aṣíwájú ẹ̀dá ni gbogbo ẹ̀kọ́ láti kíni láàrin lára rẹ̀ àìsà tí kò rújú kì í ṣe ojú ọ̀nà àdìsí kan gbogbo tí wọ́n máa ń kà tí wọ́n máa ń kọlu àdìsí ọ̀rọ̀ àwọn mustashirikun ni àwọn orientalist tí wọ́n lọ kọ́ nípa Islam láti tako Islam àwọn wọ́n ń lọ da nǹkan rú báwọn yẹn ń táwọn kan ń kà àti wọn lẹ́kọ̀ọ́ especially mọ́sára ìwọ̀n lẹ́kọ̀ọ́ tó lọ títí rẹ̀ ẹ̀fọn lè ṣe oríṣiríṣi tí àwọn òfin lè fi ọmọ ọdún mẹ́sàn-án ni àtó tí situation bá ń gbé wa débẹ̀ gbogbo ẹ̀ láti rí lára kínú aṣáájú ẹ̀dá ni bàbá yàtọ̀ sí ìzù ìyàwó ẹ̀tọ́ jẹ́ mọ́kànlá tọ́lọ́wọ́n ọba gangan sọ ọ́nà Al-Qur'an pé mo yọ̀ǹda fún ọ ni o ọ̀tọ̀ sẹ́lò ni mo yọ̀ǹda fún ọ tó a bá sì fẹ́ bọ́ síbẹ̀ náà a fẹ́ ṣàlàyé àlàyé tó yọ ọpọlọ rẹ kápọ̀pọlọ ọ̀fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run o ò ní faith ọmọ Ọlọ́run ọmọ Kùránì ìtọ́pọlọ rẹ gan fi lè pé òun náà wà ìlú àwọn ọba yín lọ Yorùbá ìmí ń fẹ́ 100 ìwọ̀n fẹ́ 50 abẹ́ẹ̀kọ́ ni so tó máa ní ànábì bá tiẹ̀ fẹ́ ìyàwó mọ́kànlá Jésù tí ò ní kankan kọ́ so owó ilé bá sọ̀rọ̀ nípa àwọn kan tó wọ̀ màláyé ẹ̀ títí tó fi béèrè lọ́wọ́ àwọn tó bá máa kẹ́mi nípa àlàyé ẹ̀ so institution tó high náà ni institution Islam